Surplus on the mix. Ọmọdé màmá bá tẹ̀lé lọ, ìṣẹ̀lẹ̀ tẹ́wà lọ́rùn ní gbogbo ọmọ òdùwà ń wí. Sunday Igboho, ẹ̀gbọ́n pé ń kóyìn mọ́nù oyin ti lánà tẹ́lẹ̀ rí. Iṣẹ́ tá a fi rágúnú mọ́ òní tó jẹ́ ẹ̀bọ, iṣẹ́ tá a fi rákàlà òní kójú òkú èèyàn. Èèyàn tá a rán níṣẹ́ yàtọ̀ sẹ́yìn tá a rán níṣẹ́ máa ń bá bẹ̀rẹ̀ lọ́mọdé ẹ̀ mọ́. Ṣebí lábọ̀ ló ti yọrí jagunjagun wá sáyé o, ọ̀jagun ní kó tó wá sáyé. Ọmọdé tún jí máa ń wó ẹnu mi. Ọmọdé ẹ̀ màmá ń wó ẹnu mi bàbá dá mi lọ́lá. Ọkọ̀ rọ́pò, ọkọ̀ tó yọ sí máa ń wó ẹnu mi mú lọ́rọ̀ tí mo fẹ́ mọ́ máa dé ẹ̀ mọ́ sọ àti gbogbo ọmọ òdùwà pátápátá. Ẹ jẹ́ gbàngbàrà bọ̀ ká kọ́ máa ń dé ẹ̀ mọ́ lọ́wọ́ o. Nítorí àìrèpẹ́ ejò níjejò níyà lọ́jọ́ ọjọ́ sí. Mo ká bá síwájú. Kiise tẹ̀lé tí paramọ́lẹ̀ ẹ̀ ń pè wọ̀ lẹ́yìn ìta ni ó jẹ́ kojú afàyàfà. Ọmọdé yẹn wọ ike pàwọ́pọ̀ wọ́n mọ̀ lé la ẹ̀dọ́gbẹ̀. Surplus on the mix. Ọmọdé màmá bá tẹ̀lé lọ, ìṣẹ̀lẹ̀ tẹ́wà lọ́rùn ní gbogbo ọmọ. Surplus on the mix. Ọmọdé màmá bá tẹ̀lé lọ, ìṣẹ̀lẹ̀ tẹ́wà lọ́rùn ní gbogbo ọmọ òdùwà ń wí. Sunday Igboho, ẹ̀gbọ́n pé ń kóyìn mọ́nù oyin ti lánà tẹ́lẹ̀ rí. Iṣẹ́ tá a fi rágúnú mọ́ òní kó jẹ́ ẹ̀bọ, iṣẹ́ tá a fi rákàlà òní kójú òkú èèyàn. Èèyàn tá a rán níṣẹ́ yàtọ̀ sẹ́yìn tá a rán níṣẹ́ máa ń bá bẹ̀rẹ̀ lọ́mọdé ẹ̀ mọ́. Ṣebí lábọ̀ ló ti yọrí jagunjagun wá sáyé o, ọ̀jagun ní kó tó wá sáyé. Ọmọdé tún jí máa ń wó ẹnu mi. Ọmọdé ẹ̀ màmá ń wó ẹnu mi bàbá dá mi lọ́lá. Ọkọ̀ rọ́pò, ọkọ̀ tó yọ sí máa ń wó ẹnu mi mú lọ́rọ̀ tí mo fẹ́ mọ́ máa dé ẹ̀ mọ́ sọ àti gbogbo ọmọ òdùwà pátápátá. Ẹ jẹ́ gbàngbàrà bọ̀ ká kọ́ máa ń dé ẹ̀ mọ́ lọ́wọ́ o. Nítorí àìrèpẹ́ ejò níjejò níyà lọ́jọ́ ọjọ́ sí. Mo ká bá síwájú. Kiise tẹ̀lé tí paramọ́lẹ̀ ẹ̀ ń pè wọ̀ lẹ́yìn ìta ni ó jẹ́ kojú afàyàfà. Ọmọdé yẹn wọ ike pàwọ́pọ̀ wọ́n mọ̀ lé la ẹ̀dọ́gbẹ̀ ìjà kan máa ń dé ẹ̀ mọ́ lọ́wọ́. Nítorí ẹni agbójú òkú ní ọ̀jẹ̀ ni àgbà ọ̀tọ̀ lẹ́ni àtijọ́yàwó di tí ò lè gbẹ́dì ọmọdé ẹ̀ mọ́ lára níṣẹ́. Wọ́n ń pọ̀ Fúlàní jẹ́ àwọn bàbá wa lóko àwòrán nìkan fún kọ́ máa ń tó lẹ́ẹ̀mọ́ tó bá rí já. Kìsí lọ́ máa ń dé ẹ̀mọ́ ti kọ́kọ́ lọ lé Fúlàní wọ́n gbó. Ó lé Fúlàní wọ́n ń gbó àwòrán nìkan tó jáde tó lọ pọ́ máa dé ẹ̀mọ́ ṣé èèpo ni kí wọ́n pè lásìwájú. Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ arágàgà tún gbé sọ́nà máa dé ẹ̀mọ́. Gbogbo arábàrà fáwọn ni wọ́n wá pàdé Sunday Igboho ọmọdé ẹ̀mọ́ kékeré tí so níyọ̀ ní jìnnìjìnnì. Ó lọ gàngán ó lọ dé sádùnù wọ́n gbó lọ. Ṣé bógún lọ́mọdé ẹ̀mọ́ fi sí wọn róró
ló máa dé ẹ̀mọ́. Gbogbo ọmọ Oǹdó àgbàtà nílẹ̀ lọ́kọ̀ lẹ́yìn odi. Nítorí ìrùn wọn ṣe ní ìpàrẹ̀ òwòdọ̀ ọkọ̀ wa. Bẹ̀rẹ̀ láti fẹ́ òye lágbo, ó dilé ìmọ̀ràn tójúmọ́ tí mọ́ wáyé o. Nílé ọmọ àgbòrò wọ̀ máa báraja owó rẹ̀ mọ́. Tóbi délé òkú bàbá yẹyẹ lọ́ba nọ́ba yẹ wà lọ́dọ̀ láàrin òjò pàṣẹ kẹrẹmọdé ọmọ àtìbà. Ẹja ṣèrà wa lọ́kàn àpájọ owó láti lọ́yà ọwọ́ kan wẹ̀rù lórí. Tóbi dé láàárọ̀ fún nílé ọmọ ògbóye gbádé o. Àwọn ọlọ́mọ ewúrẹ́ láti jẹ lẹ́sẹ̀ gbàgede gbẹ̀ǹjẹ yájọ́ jáde kájọ́ yáyà kájọ́ kọ́mọdé ẹ̀mọ́ lọ́wọ́. Gbogbo ará Òṣogbo Ọ̀ṣun lápapọ̀ ẹ̀tú yáyà ẹ̀ yájọ́ kọ́mọdé ẹ̀mọ́ lọ́wọ́. Orí mi ò fẹ́ kú kan nítorí ilé bàbá rẹ̀ náà ní akínyìn ló ń tọ́ ọmọdé ní yájá. Gbogbo ọmọ Oǹdó nílé ọmọdé yájá òkun nílé jí ló ń gbé ẹ̀kú ṣẹ́ takuntakun. Gbogbo ará Èkìtì gbogbo yìnyín àmọ̀ kíyìn ó ẹ̀kú ṣẹ́. Gbogbo ọba aládé tó kún wa lọ́wọ́ o. Àmọ̀ kíyìn àmórí balẹ̀ orí adé. Àwọn oníyájú sọ́ba nítorí ẹni bá yájú sọ́ba owó wa o. Orí ìmọ̀dò tó mẹ́sẹ̀ bí ẹlẹ́dẹ̀ ìyọba ló jẹ́. Ìrẹ̀rú ta ni wọ́n fi ìjọba dẹ̀mọ̀ pé wọ́n ti sílẹ̀ tẹ̀ nítorí ẹrú ní ìrántí wọn. Orí òkú kan tẹ́ ni ó súnbùsùn ìyá ń tọ́ lè wòrùn ní ọ̀lẹ́ ìbàlẹ̀ jẹ́. Ọ̀rọ̀ yìí olóyè lórí ọlọ́gbọ́n ló lè mọ ohun dáadáa sí bá wù. Mọ́jà sọ́wọ́ máa ń bá sẹ̀rẹ̀ lọ. Àfọ́kù kòrò tí kò tí ìgara máa lé ẹ̀ mọ́. Dákun jẹ́ kí ọ́n délé. Ọmọ aládìkún dákun jẹ́ kí ọ́n délé o. Ṣé bí wọ́n sí lóòkọ̀ náà lọ máa dé ẹ̀ máa mi wáríyá. Ọmọ aládìkún. Mo kí gbogbo wa pé a kó ìsinmi òní. Ọmọ ládé ṣe bala mi ò ládé. Ṣé bá dé bàbá dé mọ́lágbà bala mi ẹni ẹ̀ bá rí ẹbí. Sunday Igboho àbísà. Mo kí gbogbo ẹ̀yin bàbá mi àtẹ̀yin ìyá mi pé ẹ kú àbọ̀. Máa ń gbóhùn ẹnu mi inú wo bí ẹ mú. Ambassador níran òní, you are welcome sir. Ó sì ní lọ́jọ́ ògúnlé ọ̀kẹ́ gàrà dé. Ìyá mi Bùnmi Adélékè. Oró tí so ní jìnnìjìnnì lọ́mọ adé ẹ̀ mọ́. Family Ajayi, mo recognize present yín. Ṣé bá ní ojú rẹ̀ rọ́rọ́ rí? Ìjìrì ara Ìṣokùn Táíwò David. Ní ó tẹ̀sùn láyà ọmọ adé ẹ̀ mọ́. Àtúwọ̀n kálí bí wọ́n gbé dáná irọ́. Ṣé bí wọ́n ní díkàlù kan ìwọ lọ kú mọ́ lóòrùn ọ̀dọ́mọgẹ̀rẹ̀ wọ́n lù ọ́ lọ́bẹ̀. Sunday Igboho ṣé bí dáná ni wọ́n kàn ní àwọn lè dá ọmú. Bẹ́ẹ̀ máa sọ pé kò sí Igboho ẹ̀bọ̀ ní bọ́ wọn èdè ní irú wọn. Àfi tí wọ́n. Welcome Wasiu Sani. Adébà láyé tí wọ́n lọ pọ̀bẹ̀ lọ́rùn ni ọmọdé màmá ń bá fẹ́ lọ kú fẹ́. Sunday Igboho ó kọ́ ọmọdé wàrà. Ohun gbogbo tó bá ń ṣẹlẹ̀ láyìíká ẹni ní fọ́nà ni irú tí máa ṣẹlẹ̀. Ó kágbà làgbà mọ́ra ọjọ́ kó dàgbà làgbà má lè pe anílẹ̀. Máa ń sọ fún wọn pé wọ́n kú yà ó wọ́n kú òsì. Ní mo kí gbogbo yín pé ẹ kú ìsinmi òní. Ọkùn wòlò wòlò. Please help me share it, love it and like it. Àròyé orin tí ọ̀ka gbọ́n tí wọ́n ń bá ká. Ọmọdé láwẹ̀ máa ń wọ́ o. Ọmọ òkúta mẹ́ta tí ń bẹ lọ́nà àdínkù. Mo tó mi sọ̀rọ̀ láwẹ̀. Orin mọ́jà sọ́lá ọ̀pọ̀ ládìkù. Má ti rẹ́gbẹ́ ní kéèké òun nílé bàbá tó bí ọlọ́mọ lójoojú jàgbá kánú òkú. Ọ̀pọ̀ àdínkù lójú yàgbá kánú èdè nílé bàbá tó bí ọlọ́mọ mọ́jà sọ́lá ìwọ ni mo kó bẹ̀rẹ̀ mú. Orin mọ́jà sọ́lá àdìsá máa ń wọ́ ẹnu ní ibú òwò bá máa.
welcome Amudalat Owoyemi. Adami lọ́la o bàbá Ìlọ́lá. Ṣèlè wúlé bàbá ní tọ̀sẹ̀. Ìwọ̀n baládé kú. Mo kí gbogbo ẹ̀yin bàbá mi àtẹ̀yin ìyá mi pé a kú ìsinmi èní. Lákọ̀ọ́kọ́ náà ẹ jẹ́ kí n sọ báyìí wípé bí ohun ọmọ yín bá ṣe rí lénìí ẹ gbà bẹ́ẹ̀. Láti bí ìjẹrìlò yẹ ti crack ló sá lọ ṣùgbọ́n a lè torí pé òun ò clear dáadáa kádákẹ́ ká máa wòran. Mo kí gbogbo lé o. Àánú Olódùmarè tí ń fúnni ní ìsinmi yóò fún gbogbo yín ní ìsinmi. Ẹni tó dá wa sórí ilẹ̀ tá a wà yìí tí kìí ṣe pé àwọn bàbá wa wọ́n fún Ọlọ́run ní àbẹ̀tẹ́lẹ̀ tó ní ká máa gbórí ilẹ̀ ká máa gbáyìn yóò gba ẹ̀tọ́ wa fún wa níbi gbogbo tá a bá wà. Ìkíyèsí pàtàkì tí mo fẹ́ kí ọmọ Yorùbá ó ní kábàá lè mọ̀ pé lóòótọ́ ni nǹkan kan ṣe wá ní tó ṣe wá gan jẹyọ kan lọ èyí tó ṣe wá ju 20 ó ju 30 lọ bẹ́ẹ̀ àdẹ̀ rèé àwọn bàbá wa wípé iná kó fèérú bojú wọn a máa sọ wípé ọ̀gẹ̀dẹ̀ kú ó fọmọ rẹ̀ rọ́pò wọn a ní bólélé ò bá sílé bólódé ò bá sílé ọmọ ẹni ní wọléde ni ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá ò tí ì ṣàkíyèsí pé wọ́n ti fi ìran Yorùbá yáwó tán ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá ò tí ì ṣàkíyèsí pé owó tá a bá ṣiṣẹ́ fún ìnákúnà la máa ń ná ní àwọn bàbá wa ti sọ wípé ohun tá a bá ṣiṣẹ́ fún ní tọ́jọ́ lọ́wọ́ ẹni ìyẹn ni wípé owó àwùfù ọ̀nà àwùfù náà lè nìyàn ọ̀nà sí yóò ná bó ṣe wù ohun tá a bá ṣiṣẹ́ fún ní pẹ́ lọ́wọ́ ẹni owó tẹ́nìyàn ò bá ṣiṣẹ́ fún ìnákúnà ní ọ̀nà lẹ́fi rí àwọn ará bíbà yìí àwọn ará òkè ọya tán ná owó bó ṣe wù wọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá ò dẹ̀ mọ̀ pé ayé Yorùbá náà ń jẹ mọ́ lù títí wọn mo ṣe rí kà láìpẹ́ yìí ni Emefiele kọ síta ẹni bá lọ sórí péjì mi bàbá Èkìtì Gbòde péjì rí ń bẹ̀ òun fún Dangote ní 3.4 billion èèyàn kan nìyẹn o tá a gbọ́ tá a mọ̀ nínú àkọọ́lẹ̀ Nàìjíríà ìjọ́wò lọmọ Yorùbá gbarú ẹ̀ rí àwọn tó dẹ̀ ń ṣe àkóso tó mọ̀ nípa ìṣirò tó mọ̀ nípa ọrọ̀ ajé tó mọ̀ nípa àlùmọ́nì ilẹ̀ wọ́n jẹ́ ó di mímọ̀ fún wa wípé ohun tí Nàìjíríà fi ń ṣe ọrọ̀ ajé Yorùbá nìkan kárí 75% of it that means to say it remain 25%. Out of that 25% tó kù kò sí lè tí ó wá láti òkè ọ̀yà mi lọ́dọ̀ wọn náà. Yorùbá dẹ̀ ń fọjú alẹ́ wa àfi ń tàfàlà. A bag of rice is now 62,000 naira ní state tí mo wà yìí. Àmì iye tó máa tà l'Oǹdó, àmì iye tó máa tà l'Ọ̀ṣun, àmì iye tó máa tà ní Kwara, àmì iye tó máa tà ní Kogi, àmì iye tó máa tà l'Ọ̀yọ́ ní Ògùn state lẹ́kọ̀ọ́ lé. Gbogbo wa dẹ̀ dákẹ́ àdẹ̀wòrán àwọn tó jẹ́ àgbààgbà ilẹ̀ Yorùbá dẹ̀ keep quiet program tí mo ṣe kọjá àwọn bàbá kan pè mí Ọlọ́run lórúkọ bí pẹ́pẹ́yẹ bá bo bí àgùntàn bá bojú ẹ̀yìn á fèpè félèpè bí wúrẹ́ bá bojú ẹ̀yìn á fèpè félèpè ìran àgbààgbà Yorùbá wípé tí inú ẹran bá mọ́ ṣé ń gbọ́ mi ó ní mò ń ṣépè fáwọn kan nínú program ó ní mò ń ṣépè mo níbẹ̀ ni mi ò tí ì ṣépè ìṣẹ̀dálẹ̀ Yorùbá máa ṣépè fún wọn gbogbo àwọn tó pera wọn ní bílíọ̀nìà gbogbo àwọn tó pera wọn ní olówó gbogbo àwọn tó pera wọn ní àgbààgbà ilẹ̀ Yorùbá gbogbo àwọn tó ti láyé jáde ní ilẹ̀ Yorùbá tó kó àwọn ọmọ wọn tó kó aya wọn tó kó ìbátan wọn ó di wọ̀ l'Amẹ́ríkà ó di wọ̀ ní Canada ó di wọ̀ ní London ó di wọ̀ ní Japan tó kó wọn kúrò ní ilẹ̀ Yorùbá táwọn sọ wípé bí ìyà bá jẹ Yorùbá kò kàn wọ́n bí Yorùbá bá kú tó kò kàn wọ́n táwọn ń lọ́wọ́ tó ń jẹ́ agbódegbà fún àwọn ará òkè ọ̀hún láti máa fi lè yà jẹ Yorùbá mo tún wí lé ní ọjọ́ ìsinmi
òkú àwọn ọmọ yín òkú àyà yín náà máa wá dìbò ayé lé bàbá mo tún èpè yẹn ṣe ègé tẹ́ ẹ̀ ń hùwà àìdòkíá fún ìran Yorùbá tẹ́ ẹ̀ dẹ̀ mọ̀ pé n tó ń ṣẹlẹ̀ yìí kò nọ́mà pé kò yẹ kó rí bẹ́ẹ̀ ṣùgbọ́n ohun tí ò fi ká yín lára ni pé ọmọ yín ò sí lé aya yín ò sí lé ẹ ti bà yí àwọn ọmọ Yorùbá jẹ́ ẹ ti kó àwọn ọmọ yín lọ sí òkè òkun ẹ̀yin ò bá wá ara epo 700 per litre tẹ́tù ló tún lọ sókè dollar is now 1,000 bí i 3 something kò kàn yín àdíjẹ́ mọ̀dàrú nìyí kẹ́ẹ̀sù kẹ́ẹ̀jí ẹ̀ta pẹ́sì nìyí owó federal government owó bẹ́ẹ̀ ṣe gbowó lọ́wọ́ federal government lẹ́ ń gbowó lọ́wọ́ state lẹ́ ń gbowó lọ́wọ́ chairman local government ẹ wá dá àwa ọmọ aláìléèyàn ẹ dá wá sí oh God níbi tí àwọn ọmọ yín ti ń lọ léèwé wọ́n tó ń gba sálárì òfò lómi ẹ̀fọ́ ṣe lágbára ẹni tó ṣílẹ̀kùn ọjọ́ òní lágbára ẹni tó dálé Yorùbá tó dá Yorùbá sí ilẹ̀ tó dára pé ká má bàa jìyà òfò ní gbogbo àwọn ọmọ yẹn máa ṣe wọ́n máa wá ìkọ̀ọ̀kan náà máa sẹ́yìn òkú àwọn ọmọ yín ránṣẹ́ sí yín torí ìkànnì yín Bíbélì wípé o ní ẹni tó bá mọ rere tí ò bá ṣe ẹ̀ṣẹ̀ ni tán bá ń pè yà tán ń pè òṣì ní tọrọkọ́bọ̀ kò yẹ kó kan ìran Yorùbá Ọlọ́run ṣe wá lóore ṣùgbọ́n gbogbo yín dákẹ́ ẹ̀ ń wòran ẹ dákẹ́ ẹ̀ ń wòran ẹ wẹ̀wù àìdòǹkíá ẹ wẹ̀wù bámúbámú ni mo yó gbogbo yín lẹ wẹ̀wù Akotileta ẹ̀yin gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ ló lè ilé tí ń ṣílẹ̀kùn fún olè ìta ẹ̀yin gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ lọ́ọ̀tá ilé tí ń ṣílẹ̀kùn fún ọ̀tá ìta láti ṣe ọmọ Yorùbá ní jàǹbá when the CBN governor tó kó 3.4 billion mi ti ẹ̀ wá wò dáadáa bóyá dọ́là ni o bóyá náírà ni tó kó fún èèyàn kan níbi tí ọ̀pọ̀lọpọ̀ yọ àgbàgbà lẹ Yorùbá tí ẹ ti ní èrò pé wọ́n ti ń sìnkì Yorùbá díẹ̀ máa ṣàlàyé díẹ̀ nípo ilé ní kí tó lọ sórí ọ̀rọ̀ olóyè Ṣìṣẹ́dẹ̀ Ìgbòho ṣá wọ́n ti ń sìnkì Yorùbá díẹ̀ nígbà ayé bàbá wa Fọláwíyọ Elephant Cement àìmọye àwọn sìmẹ́ntì tó wà káàkiri àìmọye àwọn industrial company tó wà káàkiri that belong to Yorùbás nígbà táwọn yẹn ń ṣe títí wọn ọ̀kí biscuit àrí ṣe Nasako biscuit ní north mo ti gbàgbé ṣe Nasako ní all this company ó lẹ́wọ̀ yìí during the Baba Awólọ́wọ̀ regime gbogbo eléyìí àwa náà gbójú bá majority of this company perish ní 90s stroke Nasco yes adara fún ìjàre Nasco biscuit but today no company in Nigeria anymore that belong to Yorubas that produce cement Dangote ti gbẹ́sẹ̀ lé no company that belong to Yoruba produce salt sugar gbogbo ẹ̀ pátápátá all the economy based on Dangote alone to show us that we are slave in Nigeria ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbàgbà ilẹ̀ Yorùbá wọ́n dẹ̀ wò bẹ́ẹ̀ torí pé bọ́n bá ń ṣe pàtí bó bá jẹ́ 200 million ní Dangote àgbéwá fún wọn èpò tó jẹ́ pé in Yoruba land today confirm we have 3 states that loaded with oil Lagos State, Ogun State, Ondo State
As I'm talking to you today, 85% àwọn tó benefit nípa crude oil in Nigeria today, they are all Fulanis. Tẹ́bá lọ lẹ́gbẹ̀ẹ́ títí ẹ̀ máa gbọ́ Dantata, Ubeto, Dangote, Dikirika Flower, Alhaji Sẹ́wùsẹ́wù. Àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá dẹ̀ dákẹ́wọ́ dẹ̀ ń wòran. In 90, wọ́n bẹ̀rẹ̀ sí kó ata wọn wọnú ilẹ̀ Yorùbá. Wọ́n dọ́gbọ́n pa agriculture títí wa díẹ̀. Síbẹ̀síbẹ̀ Yorùbá sì ń jẹ́ èèyàn. Wọ́n wá ní ìsókè. Wọ́n wá lọ sínú ìwé àká ẹ̀wọ̀n wípé ẹni bá fúnni lóúnjẹ òun lọ̀gá ẹni. Èrè ìdí tó fi dá àwọn Fúlàní wọn wá sọ́dọ̀ wa ń bíbà ẹ nìyẹn. Ká máa lé àwọn àgbẹ̀ wa kúrò lóko. Oko tí àgbẹ̀ máa lọ tá máa wà lóko di aago 11 alẹ́. Ìgbà míì a máa sùn lóko tó jẹ́ wípé bí òjò bá rọ̀ àwọn bàbá wa kan wọ́n á rí sí ọ̀nà 4. Wọ́n á kó pàánù lé lórí, ó lè jẹ́ abẹ́ la máa sùn mọ́jú. Àwọn bàbá wa wá nítorí ejò, wọ́n pe kìnnìkan ní ewé tábà pé ejò kì í láìkì òórùn ẹ̀. Wọ́n wá gbìn káàkiri ibi tá a wà pé tẹ́jọ bá ti gbóòórùn kíní a ṣe kíní a máa jìnà síbẹ̀. Àwa dẹ̀ máa sùn mọ́jú ní ilé tí ò ní kọ́kọ́rọ́, tí ò ní lẹ́kù, tí ò sí ògiri bẹ̀. Tó bá tún dàárọ̀ ọjọ́ kejì àtúnjí àtúgbòkó wa lọ. À ń dayé lóko bíi tàwọn ìjọba ni. Suddenly wọ́n gbé àṣàyédé pé these people ilẹ̀ wọn wà fertilized. Ohun gbogbo tó bá gbìn bẹ́ẹ̀ oúnjẹ déédéé. It's better ká kó àwọn ọmọ wa sọ́dọ̀ wọn kán máa lé wọn kúrò lóko. Wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀. Let us say the reality. During the Babangida regime, let me start from during the Shagari regime, the Buhari first regime, nígbà tó wà láyé ológun, tó fi kọ́ orí Shagari regime, tó fi kúrò lórí Shagari, tó fi dórí Buhari, tó fi kúrò lórí Buhari dórí Babangida, dórí Abacha. Wọ́n fi màálù jẹ oko. Kò síbi tẹ́ máa dé nígbà yẹn lọ́hùn. Olúwadó tí mo wà yìí, tẹ́ bá fẹ́ lọ ra màálù bí ẹ fẹ́ ṣe nǹkan, ẹ fẹ́ lọ ra màálù. Ó níbi tẹ́ máa gbé mọ́tò tẹ́ máa travel lọ, tẹ́ máa ti lọ ra màálù. Níbi tó kó wọn sí tó ti ń sin màálù. Suddenly wọ́n yí ìlú padà mọ́ ìran Yorùbá lọ́wọ́. Ní ilẹ̀ Yorùbá lónìí bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí. Àwọn ìlú kan wà tó jẹ́ pé population màálù tó wà ní ìlú yẹn ó ju population àwọn ènìyàn tó wà ń bẹ̀ lọ. Adélu kan mo wá wọ́n dà pé màálù kan pọ̀ ju àwọn tó wà ń bíbà yìí lọ. 90 towards end of 90 náà gbé àgẹ́dà àwọn yẹn jáde. Ẹ̀rí wọn á bẹ́ àgbàdo alágbàdo. Wọ́n á wọnú oko iṣu lọ, wọnú oko ẹ̀gẹ́ lọ. Láti lè máa ba ohun ọ̀gbìn títí wa jẹ́ kí títọ̀dọ̀ wọn dẹ̀ lè máa tà lọ́dọ̀ wa. And now to today, àwa ọmọ Yorùbá akúmọ̀ mojú dìde. Àwa ọmọ Yorùbá oníjẹkújẹ. Àwa ọmọ Yorùbá táṣọ òṣòro ikú lójú. We can't do without the tomato of Fulani. We can't do with the ata Fulani. We can't do with the amalu. We can't do with the yam. Wọ́n báyé wa jẹ́ with style, with kọ́nikọ́ni, àdẹ̀ntẹ̀lé wọn lẹ́yìn. Síbẹ̀síbẹ̀ wọ́n ṣe fi màálù ìjókòó yẹn wọ́n wá rí pé kò tó wọn tó. Wọ́n kì wọ́ bọ pípa. To be able to acquire our land. Láti lè kó jẹ́ títí wọn. Ibi tí mo ń lọ ní mo dé yìí. We tá a jẹ́ ọmọ Yorùbá àti àwa tá a gbàgbọ́ pé the only way out, the solution to our problem ní pé ká ní orílẹ̀-èdè títí wa. Ẹ jẹ́ àkíyèsára. Ẹ jẹ́ àtẹ̀m̀pẹ̀rẹ̀ orí wa lẹ̀.
ẹni tó mọ̀nà ló yẹ kó ṣáájú ọ̀nà. lẹ́nu ẹnu ọjọ́ mẹ́ta yìí ariwo tó pa káàkiri ní Ìgbòho sọ wípé kó fi ilẹ̀ Yorùbá lẹ̀ tẹ́wá ti jẹ́ pé tí wọ́n bá wí tí ò bá gbọ́ àwọn náà máa sọ fáwọn Yorùbá tó wà nínú ọtí kó fi ọ̀dọ̀ wọn lẹ̀. ènìyàn kan dẹ̀ ti ń pariwo, ènìyàn kan ti ń sọ̀rọ̀ láti bí ọjọ́ bíi mẹ́wàá tí bá lé ọjọ́ mẹ́wàá yẹ ẹ jẹ́ olóye lọ̀rọ̀ mi léyìí. Adélé ń bọ̀ kò tún ẹyọ kan báyìí lára àwọn Fúlàní. Adélé ń bọ̀ Adélé ti dé Adélé ń bọ̀ Adélé kò Fúlàní gan kò ríro, kò tún irú ẹyọ kan lára àwọn Fúlàní pé ẹgbẹ́ àwọn Yorùbá láwọn máa gbé Adélé wọlé, táwọn bá gbé Adélé wọlé àwọn náà máa gbé Arẹwà wọlé. Fúlàní ò rí yẹrò. ṣé kìí ṣe gbogbo àwa tá à ń tẹ̀lé Dúpẹ́ Onítìrí là ń ṣera wa? bí Ìgbòho bá wúkọ́ lẹ́ni á di àìsàn lára àwọn Fúlàní. bí Ìgbòho bá tún dákẹ́ tó fọwọ́ lẹ́rán á dẹ̀ ẹ̀fọ́rí fún àwọn Fúlàní. ta ló yẹ ká tẹ̀lé lẹ́yìn? torí àwọn tó ń tú ọkọ̀ Yorùbá lọ́wọ́lọ́wọ́ oko ìparun náà kó wá lọ. ìgbé ayé wa ò nítumọ̀ sí wọn. ohun gbogbo tó ṣẹlẹ̀ ohun jẹ́ kó di mímọ̀ fún wa pé ayé wa ò nítumọ̀ sí wọn. that is why you see them. tọ́ba wà ní power wọ́n á di ọ̀rẹ́ state tọ́ba wà. Let me use my state as a sample. Ekiti State. The only former governor tí mo lè sọ wípé ó ń gbé ní Èkìtì lọ́wọ́lọ́wọ́ tí ò fi Èkìtì lẹ́ni Ṣẹ́gun Òní. The rest wọ́n ti kó tó fẹ́ kó lẹ́kìtì ó di wọ̀ Àbújá ni látòrí Adébáyọ̀ ti yìn. From Adébáyọ̀ ẹ̀yìn to Fáyọ̀ṣe only. You can't see them in Ekiti anymore. Wọ́n ti lo orúkọ Ekiti, make what they want to make, want to get out. 2 years ago, I called Fáyọ̀ṣe, former governor, ọ̀rẹ́ mẹ̀kúnnù lẹ pé ìrànyìn. Ó tó ṣẹlẹ̀ ó ní nothing concern me about Ekiti anymore. Ó ti kún tó fẹ́ kó, ó ti lọ. Ṣé Fáyẹmí till today you can't see him in Ekiti. Kí ló kàn l'Ekiti mọ́? Tán bá ti kó tó fẹ́ kó, tán bá yé state yẹ jẹ́ ìgbè l'Amẹ́ríkà, tán bá ń bọ̀ láti Amẹ́ríkà ó di wọ̀ l'Àbújá, tí wọ́n bá lọ s'Àbújá ó di wọ̀ ní Banana Island. Lẹ́kọ̀ọ́ oko ìparun náà kó Yorùbá ń lọ. Àjẹ́ndà àwọn Fúlàní ọ̀pọ̀lọpọ̀ nínú wọn mọ̀, ọ̀pọ̀lọpọ̀ nínú wọn dẹ̀ keep quiet. Bẹ́ẹ̀ lè báyé wọn jẹ́ èmi àtọmọ àti ìyàwó mi piam. Ọ̀pọ̀lọpọ̀ nínú wọn máa fún àbúrò wọn lówó. Ìwọ ló mọ bí kọ́ńtì tó bá wù ẹ́ láti lọ o. Àtẹ́ńtà ní kàtàkàtà lè bọ́ sí o. Àwa tá a níbi lọ. Àwa tí a lówó tíkẹ́ẹ̀tì. It is a pity that àwa fara wa là ń ṣera wa. We see somebody that can deliver us, that God want to use to deliver us in the hand of evil people. Èyàn kan wá jáde síta wá ló ń fẹ́ gbé Adélé wọlé. Ìjọ tó ti ń pariwo. Òun ti lọ sí United Nations. Òun ti declare. Ìjọ wo lè rí kí Fúlàní tàbí federal government kó sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Dúpẹ́ Onítìrí. Ẹ jẹ́ kó ọmọdé yẹ mọ́ wúkọ́ láàárọ̀ ọ̀la. Gbogbo àgbáyé ló máa túmọ̀. Ariwo tó pa kiri lọ́wọ́lọ́wọ́. Pẹ́sẹ̀ dé Ìgbòho ni ó ti fún àwọn Fúlàní wípé kó fi ìlú lẹ̀. Àwọn náà wá fún federal government ní ṣé 30 days ní. Mo kọ́kọ́ ní pé kí àwọn Afẹ́nifẹ́re
kán lọ kọ́ Sunday Igboho to order pé kó dákẹ́ kó fún wọn láàyè láti máa pa ọmọ Yorùbá lọ. Ọ̀rọ̀ tí Sunday Igboho dẹ̀ ṣe rè tó sọ ó dúró gẹ́gẹ́ bí agbẹnusọ fún gbogbo ọmọ Yorùbá. Ó dúró gẹ́gẹ́ bí àtàrí àjànàkú tí kìí ṣẹrù ọmọdé. Ọ̀rọ̀ Sunday ọmọdé yẹmọ Igboho ṣàdúró gẹ́gẹ́ bí pé dada ò lè jà ṣùgbọ́n ní àbúrò tó gbójú. Wọ́n ti rí wa bẹ́ẹ̀. Nobody will speak for Yoruba anymore. Wọ́n ti rí wa bẹ́ẹ̀. All the Yoruba leaders, they are coward. Wọ́n máa ń sọ dáadáa. Pété bá ti halẹ̀ mọ́ wọn bẹ́ẹ̀ wá dákẹ́ wá ṣọ́tọ̀. Ìkẹ́tẹ̀ sọ wípé the Yoruba leaders, they love money more than anything. They can sell their people because of money. Ṣé irọ́ ni? Pé wọ́n lè ta ìran wọn torí owó. Ṣé ó rí bẹ́ẹ̀ àbí ò rí bẹ́ẹ̀? Ṣé ó ṣe bẹ́ẹ̀ àbí ò ṣe bẹ́ẹ̀? Wọ́n pààyàn lógùn, wọ́n pààyàn lọ́yọ̀ọ́, wọ́n pààyàn níwèrè, wọ́n pààyàn ní Gàngán, wọ́n pààyàn lóńdó, wọ́n pààyàn to the extent wọ́n pa odidi ọba ìlú. All the committees of obas in Yoruba land, wọ́n lè sọ anything. Our elders, they can't say anything. Ọ̀tíkan débẹ̀ pé who told you that this Fulani? Ta ló sọ pé Fulani ló wá pààyàn bí báyìí? Àbí bẹ́ẹ̀ kọ́? Wọ́n ti rí pé kò sí ẹni tó lè dúró gẹ́gẹ́ bí agbẹnusọ. Èmi mọ̀ nígbà tí bàbá Gani Báyẹ̀mí kú, inú wọn máa dùn. Títa Ìṣọ́lá ní kú tí Abraham Adésọ̀yà kú, inú wọn máa dùn. Tí Bọ́lá Ìgè kú pé yes, àwọn tó pẹ̀lú sọ fún wọn nìyẹn wọ́n ti kú. The hours wọ́n ti lọ. Àwọn tó pẹ̀lú àwọn olóṣèlú yìí, tẹ́ bá ti lè fi wọn lówó díẹ̀. Piam, ó ti wọnú ọwọ́ nìyẹn. Sunday Adeyemo, they give him 500 million. 500 million naira. He reject it because of the Yorubas. Say no. 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 Pé owó máa tán, ọmọ ènìyàn ló máa kù. Nígbà tí Sunday Adeyemo sọ wípé tí ẹ bá tún pààyàn ní ìwéré ilé òun fún yín ní ọjọ́ méje, gbogbo pépà gbé, àwọn Fúlàní bẹ̀rẹ̀ sí ń sá kóbà. Ṣé àwa tá sọ wípé we love Yorubas, I belong to Yorubas, my father, my mommy belong to Yorubas. Ṣé òye ò ti yẹ kó yé wa wípé ẹni tó bá tó ní ìgbà là ń tẹ̀lé lẹ́yìn? Kì í ṣe àwọn tó ń parọ́. Ẹni tó sọ pé òun fẹ́ kó Adélé wọlé. Tá sọ̀rọ̀ láti ó lè fi 3 hours sọ̀rọ̀ tí ò tu irun ẹyọ kan lára ọ̀tá. Tí ọ̀rọ̀ ẹ̀ ò ní weight lọ́dọ̀ ọ̀tá. Ọmọ Adéyẹmọ ní pé tí ẹ bá tún pa Yorùbá, ẹ máa fi ilẹ̀ Yorùbá lẹ̀, and we are still stand on it, and that is the solution. Kí Hausa máa wà ní Hausa, kí Yorùbá wà ní ilẹ̀ Ìgbò, ní ilẹ̀ Yorùbá, kí Ìgbò náà wà ní ilẹ̀ Ìgbò títí ẹ̀. Bọ́lọ́run ṣe dá nìyẹn. Òkìkí káàkiri. Ẹgbọ́n ta ló yẹ ká tẹ̀lé tó bá jẹ́ pé lóòótọ́ la fẹ́ ṣe ọjọ́ ọ̀la tó dára fún àwọn ọmọ wa. Agbenuso ilẹ̀ Yorùbá nìyí lolóyè Chief Sunday Igboho. Agbenuso ohun Sunday Igboho ó wọnú asọ̀rọ̀ òkìlọ. Ohun Chief Sunday Adeyemo Igboho ó wọnú ọ̀dọ̀ àwọn Fúlàní lọ, ó dà wọ́n rú, ó dà wọ́n lédè rú. Ọ̀rọ̀ yẹ ò yé wọn mọ́, ìmídélé wọn jáde síta pé àwọn kò ní dá fẹ́yìn tó ń jẹ yín. Ṣé kí Fúlàní ká tó máa káta wá? Ẹ gbọ́ wípé nínú ìtàn rí pé ibi pa Yorùbá. Iṣẹ́ àgbẹ̀ níṣẹ́ ilẹ̀ wa, ẹni kò ṣiṣẹ́ a máa jalè.
ìwé kíkọ láìsí ọkọ́ àti àdá kò ì pé o kò ì pé o. Àwọn tẹ́ ń pè ní aṣíwájú ilẹ̀ Yorùbá àwọn ló ń tàbá fáwọn Fúlàní. Àwọn tẹ́ ń pè ní aṣíwájú ilẹ̀ Yorùbá àwọn làwọn Fúlàní yẹn ló bá pé which way tá lè fi kọ́ńkà àwọn ará bíbá yìí ẹ má jẹ́ kán ló lè ọ̀fẹ́ àti lọ sóko mọ́. Mo dí oko tó ti gbin kùkúmbà ní ilẹ̀ Yorùbá, watermelon, tomato, ata gidi, wọ́n ti rẹ̀ kí la tún wọ́n expect. Àwọn tó jẹ́ olórí wa lọ̀tá wa torí pé wọ́n ti rí pé kò sí agbẹnusọ, àwọn tòkè ọ̀hún dẹ̀ ti kó gbogbo wọn láyà jẹ. Wọ́n ti kó gbogbo wọn láyà jẹ because of money. Sunday Igboho jáde síta gẹ́gẹ́ bí agbẹnusọ fún ọ̀nà Yorùbá. Sunday Igboho jáde síta, ohun ẹ̀ lálé, ó la oko, ó la ìlú já. Ẹ má pa Yorùbá mọ́. Yorùbá, òwe Yorùbá ni nínú dictionary àwọn bàbá wa wípé àìgbé inú ẹni ẹni fọrùn yín. Kí ló dé tẹ́nìyàn tí Yorùbá wà nínú ilé ẹ̀tẹ̀ tí wọ́n máa pa wá mọ́lé? Ìran Yorùbá mélòó ló lọ sí nọ́ọ̀tì tó pa wọ́n tó torí pé ókè à ń gbé ní nọ́ọ̀tì o àwa bẹ̀rẹ̀ sí pa àwọn ọmọ nọ́ọ̀tì. Ṣé ó ṣẹlẹ̀ rí ni? But àwọn àgbààgbà wa ò ní làákàyè débẹ̀. Tábà wọn jáde síta, one nation, let us unite. You say that we should unite together. Fún àwọn tó ń pa wá, that they used corner style to reduce our population because they want to collect our land for us. Enough is enough. Ọmọdé yẹn mọ̀ èyí ṣe Akotileta. No, that is why tẹ̀bìrì tí ohun ẹ̀ àwọn gan nígbà tí olóyè Igboho wà ní Kútọ́nù ohun gbogbo náà fi tù lójú bí wọ́n ṣe ń tú àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá lójú tó máa bọ́ sínú táàpù wọn. Wọ́n fi kọ́ńtráàtì tù lójú, wọ́n fowó tù lójú. Sunday ọmọdé yẹn mọ̀ rejected. Let me give you one example. Tí ọ̀pọ̀lọpọ̀ nínú ẹ̀yin ọmọ Yorùbá ò mọ̀ pé ebi ò pọ̀ ọmọ Adéyẹmọ. Ebi ò pọ̀ ọmọ Adéyẹmọ. Gbogbo tó là kọjá pátápátá ó là kọjá torí ọmọ Yorùbá. Sunday ọmọ Adéyẹmọ stand for the Yorùbás. Stand for the Yorùbás. À ń pariwo Yorùbá lè ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa àtàwọn tí ó gbàgbọ́ nínú orílẹ̀-èdè tó orílẹ̀-èdè ń bá dé all of us pátápátá will become a war. Nígbà tó fẹ́ dá Àmọ̀tẹ́kùn lẹ̀, the first ìpàdé àkọ́kọ́ tó máa ṣe gómìnà Fúlàní 5 ló wà bẹ̀. Gómìnà Fúlàní 5 ló wà bẹ̀. Olóyè Igboho ló wá sọ́jẹ́ sí pé ṣe bí security tẹ́fẹ́ dálẹ̀ yìí Àmọ̀tẹ́kùn tẹ́fẹ́ dálẹ̀ yìí is for Yorùbá race. Kí làwọn gómìnà yẹn wá, kí làwọn gómìnà ilẹ̀ Haúsá wá ń ṣe ń bẹ̀? Nígbà táwọn máa dá tuntun wọlé lókè ọ̀yà lọ́hùn, wọ́n pe ẹ̀yin gómìnà ilẹ̀ Yorùbá sí náà. Ó ti wá di nínú Nàìjíríà náà, ó ti wá di wípé anything tí Yorùbá bá fẹ́ ṣe tí Fúlàní ò bá ti approve ẹ̀ kò sáyè mọ́. Ìyẹn fi hàn wípé we are enslaved. Táwọn olórí wa bá ṣáà ti rí owó tẹ́lẹ̀ lọ, tábáyà ti ní orí ọ̀fẹ́ tán lálé sí London, tán lálé sí Canada, tán lálé sí America, wọ́n wá pín àwọn fúwámílì wọn, wọ́n á pè síbẹ̀. So n tó máa mú ayé rọrùn fáwọn tá a wà nílé kò kàn wọ́n mọ́, kò kàn wọ́n o. Kakówó kẹ́sà máa kówó lọ ni. Ìgbà tá ṣe kangaroo meeting wọn tán, wọ́n wá pìkì ṣe Sunday Igboho láti wá jẹ́ kọ̀mándà Àmọ̀tẹ́kùn. Ẹ lọ wádìí ọ̀rọ̀ tí mò ń sọ yìí. Kọ̀mándà Àmọ̀tẹ́kùn Ondo, Èkìtì, Ọ̀ṣun, Ọ̀yọ́, Ògùn tó fi dé Èkó lé. Olóyè Igboho ní ọmọ kọ̀mándì ní ọmọ control wọn. Igboho yarí pé no, mi ò fẹ́.
tí Igboho bá gbà ó léye mílíọ̀nù tí ọmọ wọlé ó ní báyìí bá Gani Adams tẹ́rìsì Ààrẹ Ọ̀nà Kakanfò of money. Ààrẹ Ọ̀nà Kakanfò of money, not for Yorubas. Mo lè pé pé Ààrẹ Ọ̀nà Kakanfò kì í ṣe Ààrẹ Ọ̀nà Kakanfò for Ọ̀yọ́. Ààrẹ Ọ̀nà Kakanfò of money ni. Because tó bá jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò for Ọ̀yọ́, he will stand up and defend àwọn Ọ̀yọ́. Torí gbogbo àwọn ìwérelé àǹkó ìwérelé gẹ́gẹ́ yẹn, they are under of Aláàfin Ọ̀yọ́ empire. Ààrẹ Ọ̀nà Kakanfò of money. In public ló sọ fún yín pé Ààrẹ Ọ̀nà Kakanfò tètè mọ́dá wọn ni ayé ìgbádùn ló ń fẹ́ jẹ. That is why tó máa fi káṣà máa wọṣọ funfun káàkiri olókùn festival Ọya festival Ọ̀ṣun festival wọ́n dẹ̀ ń pa ọmọ Yorùbá lọ and you call yourself a warrior leader. Igboho reject that offer. Tí Igboho bá gbà ó léye mílíọ̀nù tó máa wálé. Èmi jẹ́ kan nínú àwọn tó kọ́kọ́ pè é tí mo polóye pé kábíyèsí olóyè ṣe Sunday Igboho yà. Kí ló dé tẹ́ reject kíní yẹn? Ṣebí fún Yorùbá ní. Ó wá níbẹ̀ ní bàbá Ìkèdè. Ó ní tèmi yé mi sá. Àmọ́ ní ẹ̀bá tí má reject ẹ̀. Ó ní wọ́n fẹ́ kó bọ́ mi lọ́wọ́ ní. Àwọn ní ọmọ sọ ohun tí mo bá fẹ́ ṣe fún mi. Òun ò ní lé ní orí ọ̀fẹ́ láti jà fọmọ Yorùbá mọ́. Tó náà bá rí òdodo ọ̀rọ̀ òun ò ní lè sọ mọ́. Nígbà tó bá ti gba kọ̀mándà Àmọ̀tẹ́kùn tó bá níbi tó yẹ kó gbé ọwọ́ ìjà lọ pé gómìnà kan bá ti pè pé rárá o ẹ má lọ bẹ̀. Òun ò ní lè lọ mọ́. Ọ̀rọ̀ yẹn wá yé mi pé yes ó ní bàbá gidi ẹjá dúró gédéǹgbé ká dúró nídúró wípé ìyà ò gbọdọ̀ jẹ ọmọ Yorùbá mọ́. They know. That is why tó fi ń gbógun ti ọmọ Adéyẹmọ. Ṣé tí Fúlàní bá ń gbógun ti ọmọ Adéyẹmọ ṣó yẹ kí àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá tó máa gbógun ti? Wọ́n dẹ̀ mọ̀ wípé ọ̀rọ̀ àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá àtọba àtìjòyè àtolóyè àtàṣáájú àti àwọn tó pera wọn ní Afẹ́nifẹ́re. Wọ́n mọ̀ pé dàda wọn ò lè jà ó lọ́mọ tó gbójú ní Sunday Igboho. Pété Sunday Igboho bá ń wáyà wọn lókè ẹ̀rù á máa bà wọ́n láti ń sọ̀tì àwọn bàbá àti tiwa lé. But àdámbàkọ̀ jẹ́ inú àdándùn. Àdá ò mọ̀ pé ilé àti wọ̀sùn ló ń bàjẹ́ lọ́rọ̀ àwọn bàbá yẹn. Ẹ fẹ́ sọ gbogbo adolóńdù kó di kí Fúlàní tó bá fẹ́ pa èèyàn mẹ́fà nílẹ̀ Yorùbá kankan mọ ìsílẹ̀ kan máa mú wọn ni. Tó bá ní àjẹ́dà lẹ́ni pé ìlú mẹ́wàá la fẹ́ dànù la fẹ́ pa gbogbo wọn dànù káde tí kò bá bẹ̀ wọ́rọ́wọ́ kó má sẹ́ni tó máa sọ̀rọ̀. Àwọn wo ló yẹ kó sọ wípé ohun tí Sunday Igboho yẹn ṣe oh yes we are behind of it. Nínú gbogbo àwọn ẹgbẹgbẹ́ àgbààgbà tó wà nílẹ̀ Yorùbá ó lé Yorùbá Council of Elders nìkan ló sọ̀rọ̀ pé we are behind of Yorùbá Sunday Igboho. Ṣé àwọn yẹn nìkan ló wà bí we are behind of Chief Sunday Igboho. Àwọn Afẹ́nifẹ́re ìlú tó ti kọ́ ìlú tó ti lù over 60 years náà tó bẹ̀rẹ̀ sí ń lù restructuring torí pé restructuring fún wọn ní owó ní ọmọ tó yẹ kẹ́ gbárùkù tì pé ọmọ títí wa lélẹ́yìí Agbenuso títí wa lélẹ́yìí ọkàn kókó kì títí wa lélẹ́yìí tó sọ̀rọ̀ tó dá jìnnìjìnnì bó Fúlàní bẹ́ẹ̀ dẹ̀ ni bí Ọlọ́run ti ń bẹ àti bí ẹ̀mí rẹ̀ ti ń bẹ láàyè a máa lé Fúlàní kò nílẹ̀ Yorùbá. We don't want them again. Àwọn kan sọ wípé àwọn Fúlàní agbésùmọ̀bí ni o àwọn ni à ń sọ àti Fúlàní agbésùmọ̀bí àti ilé tí ò gbésùmọ̀bí we don't want any one of them. Ṣèbí wọ́n sọ fún wa wípé landmark Nigeria they have 75%. Yes. Àwọn ló nílẹ̀ jù àwa àti Igbo àti àwọn tó kù the remaining 25% àwa la ní lákó kọ́ fi 25% yẹn lẹ̀ fọ́ wa kọjá kọ́ ní kálukú wọ́n nílẹ̀ tó pọ̀ kán lọ́ba lọ sínú ilẹ̀ wọn káwa náà ìbọn tó lọ́rùn fún wa kọjá ká gbé kiri ká gbárùkù tí ká pakuru mọ́
kájò dáadáa ká pakuru mọ́ kájò dáadáa we don't want them tó bá dọ̀la tí orílẹ̀-èdè wa bá dúró tá bá fẹ́ bá wọn ṣe àjọṣe papọ̀ á dàbí ọmọ Yorùbá tó ń lọ sí Amẹ́ríkà ni ó ti mọ̀ pé òun máa ní pásítọ̀tù ó ti mọ̀ pé òun máa gba ìwé ìrìnnà ó ti mọ̀ abẹ́ ẹ̀rá táwọn South Africa ń dá lónìí wọ́n ti ń lé àwọn fọ́ọ̀rì kúrò nílùú wọn wọ́n ń lé àwọn fọ́ọ̀rì pé no our forefather fight for this country káwa ọmọ wọn bá lè jèrè irọ́ ẹ̀ lè wá from nowhere kẹ́ máa gbèrè wọn tìfúlà lọ́wọ́ tó bá dọ̀la because I believe we are not one àwọn tó bá sọ pé we are one Ọlọ́run kọ́ ló dá Nàìjíríà lẹ̀ èmọ̀ ènìyàn agbárí ènìyàn ni láti lu jìbìtì mo ti sọ fún yín pé the project of Nigeria is not for God tó bá dọ̀la tí Fúlàní bá fẹ́ wá ọ̀dọ̀ wa tó bá tẹ́ wa lọ́rùn ni tí ò dẹ̀ tẹ́ wa lọ́rùn á dípọ́tì wọn padà táwa náà bá fẹ́ wọ ọ̀dọ̀ wọn lọ ṣe bísínẹ́sì tí ò bá tẹ́ wa lọ́rùn kán dípọ́tì ọmọ Yorùbá padà kí lọ́mọ Yorùbá tẹ̀ ń wá lọ sọ́dọ̀ wọn ilẹ̀ àṣálẹ̀ for that matter enough is enough tí abárẹni tó jẹ́ pé ó sọ̀rọ̀ tí ọ̀rọ̀ rẹ̀ mílẹ̀ tó kó ìpayà bá ọ̀tá mo rò pé irú ẹni bẹ́ẹ̀ ṣe là ń gbárùkù tí ẹni tó sọ ọ̀rọ̀ lásán ló ti sọ kò tí ì gbébọn ọ̀rọ̀ lásán ló ti sọ kò tí ì declare war ẹ má pa àwọn ènìyàn mi mọ́ tẹ́ ẹ bá tún pa àwọn ènìyàn mi àjọ máa mú nǹkan lẹ̀ à ń lé yín padà síbi tẹ́ ẹ ti ń bọ̀ Sunday Igboho ò tí ì sọ jù bẹ́ẹ̀ yẹn lọ ok ìgbà táwọn Fúlàní ò pọ̀ ọmọ Yorùbá ṣé Sunday Igboho sọ̀rọ̀ ni ìgbà tí wọn ò tí ì fi màálù jẹ oko wa ṣé Sunday ọmọdé yẹmọ ṣé sọ̀rọ̀ ni kó sọ̀rọ̀ ìgbà tó dẹ̀ sọ wípé ojú wọn ò lè gbà ara wọn ò lè gbé ká máa pa ọmọ Yorùbá ẹgbẹ́ òun kó lè dákẹ́ kó máa wòran nígbà tó ń wò jọ yín ó sọ̀rọ̀ ṣàṣà ní pépà tí ò gbé pépà Yorùbá gbé pépà Hausa gbé pépà Fúlàní gbé pépà Igbo gbé tàwọn South gan gbé pèsè ẹlòmíà ní Sunday Igboho ẹlòmíà ní Sunday Igboho orúkọ tó wù tẹ́ bá pé wọ́n mọ̀ káàkiri pé the warrior the commander the kàkàkí Olódùmarè for Yorùbá land ó ti sọ̀rọ̀ pé enough is enough ní dákẹ́ máa wò yín mọ́ ẹ lè máa pa Yorùbá this land belong to us either ìwọ tó jẹ́ Fúlàní kó o ti pé 80 years lórí ilẹ̀ Yorùbá tí orísun ẹ̀dẹ̀jẹ̀ ká di mímọ̀ fún wa pé Fúlàní ni you are going lábẹ́ bó ti wù kó rí kò sọ́gbọ́n tẹ̀lé dá sí pẹ̀lú ilé tẹ̀ dáwọ́lé you are going ara tí ọmọ Yorùbá ò lè dá ní Sókótó ẹ̀ ń dá lọ́dọ̀ wa ń bíbẹ̀ yìí ara tí ọmọ Yorùbá ò lè dá ní Katsina tí ò lè dá ní Kaduna tí ò lè dá ní Adamawa ní Bínú Kẹ́bí tí ò lè dá ní Jigawa ẹ̀ ń dá lọ́dọ̀ wa ń bíbẹ̀ yìí ẹ̀dẹ̀ ń sọ fún wa wípé Nigeria belong to you and we want to leave Nigeria for you ọmọ Yorùbá ẹni tó bá tó ní ìgbà là ń tẹ̀lé lẹ́yìn àwa fún ara wa là ń fọwọ́ aago ara wa sẹ́yìn ni mo fi máa ń sọ wípé ẹjá kọ́kọ́ pa náà tá a lé náà tá a bá pa náà àwọn bàbá wa ìgbà ni máa ń sọ nǹkan kan wọn á ní tènìyàn bá ní oògùn ìkà tí ò bá fi dán ọmọ ìyá rẹ̀ wò ará àta ò ní bẹ̀rù ẹni tènìyàn bá lágídí tí ò bá lò fún ọmọ tó bí ilé ọmọ ìta ò ní bẹ̀rù èèyàn àti mọ̀tá wa àti gbóhùn méjì ilẹ̀ síwájú wa àti gbé kìíní wò àti gbé kejì wò àti mele tó ní kèmí jù
Dúpẹ́ Onítìrí àti lọ declare self determination is our right. Àwọn aládìdẹ náà, àwọn aládìdẹ náà. No. Fúlàní ò tiẹ̀ rí wò. Fúlàní ò ṣe kíni, wọ́n á ríro. Ọ̀rọ̀ ẹ̀ dàbí ajá tó ń gbó, wọ́n á ríro. Àwọn kéde sọ pé ìyá wọn mú of Africa ó ti gba orílẹ̀-èdè nígbà tó declare. Fúlàní ò tiẹ̀ ríro. Fúlàní ò ríro. Ẹ̀yin tẹ̀ ń tẹ̀lé lẹ́yìn. Kẹ́ lè mọ̀ pé ó ti sọ yín di eré ọmọdé. Eré o, tèrèrè ayò, ọmọdé mẹ́ta ń ṣeré. Tèrè o, tèrèrè ayò, ọ̀kan lòun ó declare. Tèrè o, tèrèrè ayò, ó ń pariwo àdèlé àdèlé. Tèrè o, tèrèrè ayò, ó ń pariwo àdèlé àdèlé. Tèrè o, tèrèrè ayò, ó ní kẹ́ mú $1 million wá o. Tèrè o, tèrèrè ayò, àjàkáyé l'Agbenuso ẹ̀. Tèrè o, tèrèrè ayò, orí irọ́ ló bá dé. Tèrè o, tèrèrè ayò. Ǹjọ́ tó ti ń pariwo. Ǹjẹ́ ẹ rí kí Fúlàní kó ṣèkì wọn? Kò ṣèkì ọmọ Yorùbá. Kò ṣèkì ọmọ Yorùbá ká má sọ pé Fúlàní. Ọ̀rọ̀ mélòó lọmọ Adéyẹmọ sì sọ? Ní ìgbà tí wọ́n gbọ́ pé ọmọ Adéyẹmọ ti kúrò ní Kútọ́nù, jìnnìjìnnì bò wọ́n torí wọ́n mọ̀ kọ́kọ́ ìyá wọn dé. Jìnnìjìnnì bò wọ́n, ó bò wọ́n. Nígbà tó ọmọ Adéyẹmọ tó dé Germany tó tún ṣe fídíò pé I'm now a Sunday Germany not Sunday Kútọ́nù again, jìnnìjìnnì tún bò wọ́n. Gbogbo Nàìjíríà bẹ̀rẹ̀ sí ṣèkì torí pé wọn ò mọ̀nà tó máa gbà yọ. Ká má wá sọ pé ìgbà tó fohùn síta pé ẹ̀yin tẹ́ ń pààyàn ní ìwéré ilé yẹ dẹ́ẹ̀dẹ́ mìíràn o. Mò ń bọ̀ mo fún yín ní ọjọ́ 7 o. Àwọn tó gbé ní ìwéré ilé before ọjọ́ 7 náà làwọn Fúlàní yẹ ti kọ ẹrù wọn. Tán ti ń sá lọ. Ta ló yẹ ká tẹ̀lé lẹ́yìn? Nínú ẹni tọ́lọ́run fún lọ́rọ̀ kàkà kí Olódùmarè. Àwọn Yorùbá máa sọ wípé olè tó bá gbé kàkà kí ọba níbo ni ó ti fọ́n? Kàkà kí ọba nìyẹn o. Ká má wá sọ kàkà kí Olódùmarè tó fọ́n tí gbogbo ilẹ̀ Nàìjíríà mìtìtì. Gbogbo pépà ló gbé pé Sunday Igboho give Fúlàní 7-day ultimatum to get out. Làwọn kan wá jáde síta. Wọ́n náà wọ́n fún Tinubu ní 40 ní àbí 30 days. Wọ́n náà wọ́n tún fún àwọn àgbààgbà àwọn Afẹ́nifẹ́re ká sọ fún Sunday pé kó ti ọwọ́ ọmọ ẹ̀ bọ́ṣọ́ kó máa wò wọ́n nínú ká máa pa ọmọ Yorùbá bó ṣe wù wọ́n. Síbẹ̀síbẹ̀ àwọn kan sì díjú ojú wọn fọ́ wọ́n sì ń tẹ̀lé Dúpẹ́ Onítìrí tó jẹ́ pé ó ń gbá wọn ni. Ẹ ṣe padà wà ní kájọ pọwọ́pọ̀ sọ́nà kan. Ẹni tó ń sọ̀rọ̀ tí gbogbo àgbáyé mọ̀ nípa ẹ̀. Ẹni tó ń fọn ìpè tí gbogbo àgbáyé mọ̀ pé yes eléyìí mi ní business tó dẹ̀ ń lọ́nà tó tọ́ pẹ̀lú bàbá pọ̀lọ́pọ̀ bá ń jẹ́ Akíntóyè. Mo rò pé òun ló yẹ ká tẹ̀lé lẹ́yìn. Ẹ padà kó lẹ́yìn Dúpẹ́ Onítìrí. He have nothing to offer us. He have nothing. Ó sọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ gan wọn àmọ̀ pé ènìyàn kan sọ̀rọ̀. Èkó ló wà ní Kẹjà ń bẹ̀yẹ. Gbogbo interview tó sọ ó máa tilẹ̀kùn mọ́ lírí ẹ mọ́ orí ẹ ni. Gbogbo interview tó ṣe ìyá mi comfort Lọlá Délé you're welcome. Màmá Sunday Igboho sọ̀rọ̀ far away Germany. Jìnnìjìnnì bá gbogbo Nàìjíríà. Jìnnìjìnnì bá gbogbo àwọn Haúsá. Jìnnìjìnnì bá gbogbo àwọn ọlọ̀tẹ̀. And gbogbo ẹ̀yin tẹ́ bá jẹ́ ọmọ Yorùbá tẹ́ ilé ènìyàn ní nọ́ọ̀tì ẹni kádàrá máa sẹ́ndì ẹrù wọn wálé lẹ́yọ kọ̀ọ̀kan torí ń tàwà ẹ̀ no retreat no surrender ni. Àwa ò lè gbà ká máa pa àwọn Yorùbá mọ́. A lè gbà ká máa pa ìran wa mọ́. A lè gbà ká máa fi màálù jẹ oko wa mọ́. Enough is enough. Enough is enough. Enough is enough.
This land belong to us. This land belong. Ọlọ́run ọba mi ti pín, ó ti fomi pín. A gbọ́ pé ìran bàbá wa kọjá sí other side. Claim land. No. Ntọ́lọ́run ọba mi fún àwọn bàbá wa, ó tẹ́ wa lọ́rùn. Ó dẹ̀ tó wa pín. Ó tẹ́ ìran Yorùbá lọ́rùn. Ó dẹ̀ tó wa pín. Ìran Yorùbá ò jàjà ilé rí. Ọlọ́run dẹ̀ ṣe ilé wa ní ọjọ́. Mo sọ tẹ́ bá ní kí àwọn ìran máa ṣàgbé káàkiri gbogbo àgbáyé, kò yẹ kó jẹ́ ọmọ Yorùbá ń bẹ, kò yẹ kó ọmọ Yorùbá wà nínú wọn, torí ń tọ́lọ́run ọba mi fún wa tó wàá pín. Ọlọ́run ọba mi dẹ̀ dá ìran Yorùbá pé tí a ní jìyà. So no retreat, no surrender. We fight it to the end. Títí Ọlọ́run máa ti gba ilẹ̀ wa fún wa. So ẹ̀yin tẹ̀yin tẹ̀lé wọn lẹ́yìn, irọ́ la bí ẹ̀yin lẹ́ ń fáwọn Fúlàní yẹn lọ́rọ̀ sọ. Ìjọ wo ni Dúpẹ́ Onítìrí sọ̀rọ̀ rí tí Fúlàní bọ̀ síta tó pariwo? Ìjọ wo ẹ mọ̀ gbogbo ọ̀rọ̀ tí Dúpẹ́ Onítìrí ti sọ, àwọn sugar mouth tó ló máa ìgbà kan ló sọ pé òun ti gbàgbé ní United Nations, ó padà wá èké olùta ló sọ fún yín pé òun ti gbàgbé. Gbogbo tó sọ yẹ irọ́ ló ń pa. He know nothing about freedom. Omi ìnira náà fẹ́ bù fún yín mu. Kàkà kí Olódùmarè tọ́lọ́run gbélé wa lọ́wọ́ tó sọ̀rọ̀ tí jìnnìjìnnì bo Fúlàní, tí jìnnìjìnnì tó bo Fúlàní. Mo ní ọ̀rẹ́ kan tó wà ní ẹ̀mẹ́jẹ̀ dárúkọ state yẹ, ó ní sà ọ̀rọ̀ tí Sunday Igboho sọ yẹ, ó ní ọkàn wọn ò dé. Yes, this land belong to us. Ẹ lè wá láti ọ̀nà jíjìn wa máa pa àwọn èèyàn wa mí báyìí. Kò possible. Kò possible. So ẹjẹ́ tẹ̀lé àwọn tó mọ̀ náà. Ẹ rí pé nígbà tó ọmọbìnrin burúkú ìdé tó pínlẹ̀ sí méjì, làwọn Fúlàní bẹ̀rẹ̀ sí ní orí ọ̀fẹ́ àti ṣe bó ṣe wù wọ́n. Ẹni tọ́lọ́run fún wa nìyẹn o, tó sọ̀rọ̀ kìí ṣe ti bàjẹ́. Gani Adams ò lè sọ̀rọ̀ bẹ́ẹ̀ kí Fúlàní kó take ọ̀rọ̀ ẹ̀ serious, torí ó ti wá wọn kí wọ́n bọ, ó ti jẹ̀jẹ̀ kú jẹ́, ó ti mú kó wọn lọ́dọ̀ wọn. Gani Adams ò lè bá wọn sọ̀rọ̀ ẹ̀ kágbà, because he has shown that he did nothing concerning about the freedom of Yoruba, the easy life of Yoruba. Kò sí tó kí Gani Adams ṣáà ti rí owó kó dẹ̀ máa fífa ẹ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò for enjoyment. No, it's somebody to dìde. Ìgbà tí bàbá kan sọ̀rọ̀, ó lóun méjì àwọn Fúlàní tí ó ń bá Ìgbòho ṣe business papọ̀, tọmọkùnrin dẹ́ kẹ̀jì sí wọn because of Yoruba land. Ẹ gbọ́, ta ló yẹ káwọn ọba ilẹ̀ Yorùbá kan ṣùgbà ẹ̀? Bí wọn ò tiẹ̀ lè sọ̀rọ̀ síta, ta ló yẹ kí àwọn ọba ilẹ̀ Yorùbá kan máa sọ wípé ó kárí ọmọ ọkọ? Ẹni tó sọ wípé ìran Yorùbá ò gbọ́dọ̀ parun. Now, lára owó that Nigeria say that they belong to all of us, ní Dangote ti lọ gba 3.4 billion. Ó wà lórí social media, èmi kọ́ ni mo gbé síta. 4 billion. Wọ́n ní president wa náà fẹ́ ra mọ́tò ojú omi 5 billion. And we are suffering. Ta ló yẹ ká tẹ̀lé? Ṣé lóòótọ́ ló yẹ ká jọ jẹ ìjà ìgbára fún ọjọ́ ọ̀la tó dára fún ìran Yorùbá? Ǹjẹ́ orúkọ Nàìjíríà yẹ tẹ̀ ṣe wá lóore? Àwọn bàbá wa orísun wa, ìjà àti ẹ̀bí wọn gẹ́gẹ́ bí Nàìjíríà. Ń tá a gbọ́ nínú ọ̀rọ̀ Yorùbá ni wípé tí ọmọ bá ti kàwé, ẹ máa ń gbá yàánù lára òbí ni. Kí ló ṣe wá rí lóde òní? Tó jẹ́ pé tọ́mọ bá kàwé tán, ìyà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Tó fi jẹ́ pé tọ́mọ bá kàwé tán, òṣì ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Kí ló fi wá dà bẹ́ẹ̀?
tó mú education di wọ́wọ́ nílẹ̀ Yorùbá because we are in wrong place. A sì lójú ọ̀nà ẹgbọ́n bí a sì ní ojú ọ̀nà. Ó tó àkókò fọ́mọ Yorùbá láti jí ní òdodo. Ó tó àkókò fọ́mọ Yorùbá láti padà sójú ọ̀nà wa. We hold the land. The land belongs to us, not Fulani, not Nigeria. We hold the land. We hold the land. Orísun wa láyé àtijọ́ ó máa sun oyin. Ó máa sun oyin adùn lórísun Yorùbá máa sun jáde. A máa jẹ àjẹyó àjẹṣẹ́kù. Ìran Yorùbá la máa ń pè ní gbà. Ìwọ náà lọ dá lára. Yorùbá wa ń tọrọ àrà káàkiri gbogbo àgbáyé lónìí. Orí àpèsìn la gbé wálé ayé kí gbogbo àgbáyé máa pèsìn wa. Kí ló wá dé tó fi wá jẹ́ pé àwa là ń sin èèyàn lónìí? Ọmọ ọba wa ó dẹrú. Kì í tẹ́ ṣe ọmọ ọba wa dẹrú. Ó dẹrú láàfin. Ìbárí gbogbo àwọn ọba wa wọn lẹ́nu ọ̀rọ̀ mọ́. Tẹ́bárí gbogbo àwọn ọba wa wọ́n ká ṣíṣíó káàkiri ni bí adìyẹ tí òjò pa lórí ilẹ̀ bàbá wọn. Tẹ́bárí ọmọ tó kàwé nítorí tí àwọn ọmọ Yorùbá tẹ́ẹ̀rí tó ṣe ọ̀kadà káàkiri yẹ ẹni tó ní PhD wà lára wọn. Ẹlòmíà ní bó ṣe ń kọ̀kadà ó yájú kó lọ máa jalè lọ́kànnà máa pàréèdì lórí kíní. Tó dẹ̀ pé láyé àtijọ́ ẹni bá ti kàwé owó dé ọ̀rọ̀ dé wọ́n dorí Yorùbá kodò. Àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá dẹ̀ ń wọ̀nà. Wọ́n ń bayé Yorùbá jẹ́. Àwọn àgbààgbà Yorùbá dẹ̀ sọ pé kò kàn wọ́n. Torí pé nínú ìbàjẹ́ Yorùbá yẹn làwọn ti ń rí jẹ. Yorùbá ní pé tẹ́nìyàn bá ń ṣòwò kan tó ń ṣòwò kan tí ò bá ṣe Fúlàní slap Olúbàdàn ẹ tí ì rí kankan. Ẹ fi tàwọn ọba yẹlẹ̀ tó bá yẹ wọn á jáde síta. Wọ́n rí wa gẹ́gẹ́ bí ọmọ burúkú. Wọ́n rí wa gẹ́gẹ́ bí adàlúrú. Wọ́n rí wa gẹ́gẹ́ bí ọmọ tí ò lẹ́kọ̀ọ́. Ìgbà tán pa ọba, wọ́n pa ọba ṣe ìfọ́n ni. Apariwo síta pé ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá ẹ dìde. Wọ́n ní àwọn ọmọ Sunday Igboho fẹ́ dàlúrú ni o. Wọ́n sọ Sunday Igboho di talk. Ó ń bọ̀ dẹ̀ ni. Ẹ tí rí kankan. Lábẹ́ ní pé kẹjá tètè dìde. Ṣé wọ́n bí ọmọ Yorùbá kan dáa? Ọba wo ló kéré jù ní nọ́ọ̀tì kó lọ fèsì ẹ̀? Ṣé wọ́n bí ọmọ Yorùbá náà dáa? Ṣé wọ́n bí ọmọ Yorùbá kan dáa kí gọ́ọ̀nà wọn kó sọ̀rọ̀ kó pàṣẹ kọ́mọ Yorùbá kan sọ wípé kò lè ju láláláì kò lè rí bẹ́ẹ̀? Wọ́n ṣe bẹ́ẹ̀ fún Sanwó-Olú. Sanwó-Olú pàṣẹ wọn ní kó gbẹ́nu ẹ̀ sọ́hun. Ṣé because it will make you as a governor? We hold the power, we hold the land. Nílẹ̀ bàbá wa ni o. Gbogbo ogun tí àwọn bàbá wa fi ilẹ̀ pátápátá Fúlàní ti take over ìmọ̀ wa lọ́wọ́. We became a slave in our land. Adé ọmọ ọ̀dọ̀ lórí ilẹ̀ bàbá wa. Ẹja pọ̀wọ́pọ̀ kágbárùkù ti sí Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá. Kàkà kí Olódùmarè tí Ọlọ́run ọba mi rán sí wa nìyẹn o. Ká mú tẹ̀gàn kúrò ká tó fi tẹ̀gàn kún. Ká mú tẹ̀gàn kúrò ká fi tẹ̀gàn kún. Ǹtí Ọlọ́run ò bá fún yàn kò lè ṣeé ṣe. Ẹja jọpọ̀ wọ́pọ̀. Àwa tá a mọ̀ wípé irú èmi báyìí tẹ́nìyàn kan bá sọ wípé ó fẹ́ gbé mi lọ sí ìlú òyìnbó, màá ní kó máa mọ́ mi lọ kó fẹ́ mi lẹ́yìn bí báyìí. Tá a mọ̀ pé kò síbi tá a fẹ́ lọ, kò síbi tẹ́ yẹ ń gbé bí ó dàbí ilé lẹ́yẹ máa ń kè. Ẹja àjọ ronú ẹ̀ dáadáa. Yorùbá must free.
Yoruba must get out of this bondage. We are in bondage. Either you're a billionaire, you are a bondage. Tó bá ti jọmọ Yoruba, tó get billionaire jù bẹ́ẹ̀ lọ. Tó bá ti jẹ́ Yoruba, sir, ma, you are a bondage. All the king in Yoruba land, you are in bondage. Ẹ wà nínú ìdè. Kì í ṣe àwa nìkan, kì í ṣe àwa ọmọ yín, kì í ṣe àwa ọmọ yín nìkan ló wà nínú ìdè. Ẹ̀yin náà wà nínú ìdè. Ẹ wà nínú ìdè, ìdè. Ẹ wà nínú ìdè. Bondage. Ẹ wà nínú ìdè. Mo wá bá research kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí in the north. Mi ò rí ká pé ọjà kan ní ọjà ọba. Àwọn kan ní ọjà Olúbàdàn. Ọjà Yorùbá. Ọjà Ifẹ̀. Ọjà Èkó. Ọjà Èkìtì. Káàkiri gbogbo ní north. But in our land, Sábó, wà gbọ́ máa gbọ́ Sábó. Wà máa gbọ́ Sábó. Èkìlẹ̀ òkìlẹ̀ tó porúkọ ọjà wọn mí o. Sábó tó bá dẹ̀dẹ̀ Sábó ìyàwó ló máa dominate ibẹ̀. Wọ́n ní fún Yorùbá ní access. Yorùbá kan máa lọ bẹ̀ á lọ rajà ní adẹ̀jáde síta. Yorùbá á lọ bẹ̀ á lọ rajà wọ́n adẹ̀jáde síta. Àwọn agbọ́ Sábó dé Sábó ni o. Sábó ni ọjà Fúlàní. But lọ́dọ̀ wọn lọ́hùn they did not allow Yorùbá to have their own ọjà. And we say we are war. When you are free to do whatever you like in my own land, but in your own land, I don't have freedom. And you say we are one. Enough is enough. Ẹ jẹ́ àjọpọ̀wọ́pọ̀ pẹ̀lú ọmọ Adéyẹmọ. Ẹ̀yin ọmọ Yorùbá tó yeye, ẹ padà lẹ́yìn Dúpẹ́ Onítìrí, inú ìgbèkùn ní Dúpẹ́ Onítìrí fẹ́ kó wá sí. Ó ṣiṣẹ́ pẹ̀lú wọn ni. Ẹ jẹ́ àjọpọ̀wọ́sowọ́pọ̀ pẹ̀lú ọmọ Adéyẹmọ tó sọ̀rọ̀. Ọ̀rọ̀ tó sọ yẹ ó bá Fúlàní níbi tí ò dáa ni o. Wọ́n mọ̀ pé n tó sọ yẹ tí Ìgbòho bá sọ wípé à ń lọ sẹ́kìtì lẹ́ni bí Ìgbòho bá sí ń bẹ̀ àwọn bọ́ọ̀sì máa bó Èkìtì pé ẹni máa kú àkú ẹni máa kú àkú mi ò lè kú ò lè wájú òye ilé bàbá ẹ̀. Wọ́n mọ̀ ni mo fi àkókò yìí dúpẹ́ màá tún dúpẹ́ lọ́wọ́ ọba Ògbóni ọmọ ọlá gbogbo ẹ̀yin tẹ́ lọ sí Ìwéré Ilé pátápátá ẹ ní sọmọnù ẹ ní sayanu ayé yín gan ò ní sọnù. Ire ilẹ̀ Yorùbá yóò ṣojú yín nígbà tó orílẹ̀-èdè náà bá dúró wọn ní fi ń ṣàwátì. More of it ẹ jájó dìde ká so wọ́pọ̀ pẹ̀lú ọmọ Adéyẹmọ. Àwa là ń pọ ọmọ Adéyẹmọ ní ọ̀gá. Adéyẹmọ ò ríra ẹ̀ gẹ́gẹ́ bí ọ̀gá. Tẹ́bá tún dọ̀bẹ̀ ẹ̀gẹ́ tábà ní nínú ẹ má pè mí lọ́gàá mọ́. Ọlọ́run lọ̀gá gbogbo wa. Ọlọ́run ni bàbá gbogbo wa. Àwa là ń sọ pé bàbá wa a ní Ọlọ́run ni bàbá gbogbo wa. Ọlọ́run ni bàbá gbogbo wa. Ọlọ́run ni bàbá gbogbo wa. Kò ríra gẹ́gẹ́ bí leader. Ìgbòho ríra gẹ́gẹ́ bí leader. No. Kì í ṣe àwọn tó ń parọ́ fún yín. Mi ò fẹ́ dá ẹgbẹ́ lẹ̀ o. I don't want to belong to any club. I don't want to belong to kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ó dá ilé lẹ̀. Abẹ́ ti gbàgbé ni. Òun rèé. Iṣẹ́ owó Onítìrí ni lára ohun tó fi pín Yorùbá yẹ́lẹ́yẹ̀lẹ́ rèé. Lára ohun tí Dúpẹ́ Onítìrí tó fi pín Yorùbá yẹ́lẹ́yẹ̀lẹ́ rèé. Through Ayọ̀ Brown. Through Fúnkẹ́ Bello. Through Ìjìnlẹ̀ Marcus. Lára tó fi pín Yorùbá rèé. À ń gbọ́ fẹ́rẹ̀fẹ́rẹ̀ pé Ọlọ́run ọba mi ó ti ṣe deliverance lágbára fún olórí Rónkẹ́ kò lọ títí ó ti kú lọ́dọ̀ wọn. Ìkọ̀kan lọ́mọ wọ́yọ̀, ìkọ̀kan lójú wọn mọ̀ là. Ó ń parọ́ tàn wá ní. He know nothing about self-determination. Gbogbo 138 country tó lóun ti kọ̀wé sí irọ́ ló wà ń díẹ̀. Irọ́ ìjà padà kó lẹ́yìn ẹ̀. Let us say no to the shitting. Enough is enough. Fulani must leave Yoruba land because àwa ò yọ wọ́n lẹ́nu lọ́dọ̀ wọn lọ́hùn. Àwa ló yẹ ká lọ máa yọ wọ́n lẹ́nu lọ́hùn.
pé ṣẹ̀bẹ́ nínú country to belong to us ni. You say you have 75% landmark. So nínú 75% yẹ bóyá 20 tó kù bóyá 50% ní ti Yorùbá tí bò ní tó ní 10% tó kù. Báwo lè yí ni kẹ́sẹ̀ lè kó 75% nínú tó pé fún wa yẹ ilẹ̀ tọ́lọ́run ọba mi dára fún mi ká mọ̀ yẹn ó tẹ́ wa lọ́rùn pa pé yes enough is enough. Ọwọ́ ìjà wa dé Benin Republic tó because Ketu Ìsàbẹ̀ Ìgọ̀lọ̀ tó fi dé Àjàṣẹ́ Èpo is Yorùbá land. Ó tẹ́ wa lọ́rùn pa. Àwọn bàbá wa òde jíjá ilẹ̀. Àwa tí wọ́n ní ilẹ̀ wa ò tó nǹkan, àwọn tí ilẹ̀ wa tó nǹkan, wọ́n tún wá ń ṣojú kòkòrò sọ́dọ̀ wa, wọ́n tún wá ń pa àwọn ènìyàn wa. And all the kábíyèsí in Yorùbá land keep quiet. Keep quiet. Enough is enough. Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá. Agbenuso tòótọ́. Ojúlówó ọmọ Yorùbá ni. Agbenuso fún gbogbo ìran Yorùbá ni. Kiise Akotileta ọmọ. Agbenuso. Mo sọ 2 years ago. Ó ta lé ó ta mọ́tò. Bẹ́ǹsì kan wà nínú ilé wọn tó jẹ́ wípé tí bẹ́ǹsì yẹn bá ń lọ ẹni tí ò bá lọ́kàn lọ́wọ́ á sọ pé Olúwa ṣe bẹ́ẹ̀ nìyàn ló wà nínú mọ́tò yìí. Ìgbòho ta torí ọ̀rọ̀ Yorùbá nation. Agbenuso wa ni o olóore wa ni Sunday Igboho ẹni tó yẹ ká tẹ̀lé ní Chief Sunday Igboho ẹni tọ́lọ́run náà sí ìran Yorùbá ni ẹni tọ́lọ́run fẹ́ lò láti gbà wá lọ́wọ́ Fúlàní ní Chief Sunday Igboho ṣá ẹni tó yẹ ká túgbà ẹni káràgàbò kí ọwọ́ àwọn Fúlàní ọmọ ká káràgàbò kí èrà kankan kó mọ̀rin ṣẹgbọ́n mi nígbà tí Awólọ́wọ̀ ti lọ ní Fúlàní ti bẹ̀rẹ̀ sí ń tẹ̀ wá ṣùbùṣùbù tẹ́ bá wò ẹ lọ wo rẹ́kọ̀dì yẹn nígbà tí bàbá Awólọ́wọ̀ wà láyé wọn gbogbo tó ṣe wọn rí ṣe nígbà tí Awólọ́wọ̀ ti lọ wọn ti bẹ̀rẹ̀ sí ń tẹ̀ wá ṣùbùṣùbù nígbà tí bàbá Ibrahim Adésànyà tún jáde síta àti Bọ́lá Ìgè ó tún reduce díẹ̀ nígbà táwọn yẹn tún lọ láti gbà yẹ gbogbo àwọn tó jáde síta wọn lọ ń dọ̀bálẹ̀ lọ́dọ̀ wọn ni Ìgbòho nìkan ló sọ pé no enough is enough. Yoruba nation must rise. We must have our own country for the betterment of tomorrow. Please, let us join hands together with Chief Sunday Igboho and deliver Yoruba land and deliver Yoruba people. God bless you. Ẹ kú ìsinmi ẹni. Mo àkókò ìkí bàbá mi ambassador yóò dára fún yín ojú òní tí yín àti gbogbo ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi that you support. Màmá kàtẹ́ gbọ́ pé wọ́n ní bàbá Èkìtì a ní monetize page yín monetize YouTube yín mo ní tí n bá ti fẹ́ ṣe ẹ̀mí yà á tó sọ pé don't do it ló jẹ́ kémi kúkú dúró jẹ́jẹ́ ti tèmi síbẹ̀síbẹ̀ mo rí ọwọ́ Ọlọ́run nípasẹ̀ yín ojú òní tí yín bàbá mi ọmọọba Abíọ́dún God bless you àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ tó dúró tán nìyẹn God bless you 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 mi ò ní wá yín tí o bàmí ambassador àánú Ọlọ́run yóò sọ̀rọ̀ ní ayé yín ẹ̀jẹ̀ àjọ fọwọ́sowọ́pọ̀ kásùgbà Chief Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho yá Fàṣásí Ìgbòho you are welcome ẹ̀jẹ̀ àjọ fọwọ́sowọ́pọ̀ the only person that can you do it the only person that God want to use for us Bàbá Akíntóyè dìídì sọ wípé special gift ní Sunday Adéyẹmọ jẹ́ fún ìran Yorùbá ó ní ẹni bá sọ Sunday nù ó sọ tó dára nù one Lord God bless you.